then I'll have to take that which belongs to me. Damigbe, I swear I will sting you like a bee. Magic Lojude. Excuse me. Damigbe, you better not ride on a tiger's tail. Ìyá méjì two mothers, eléèkú ló lọ bẹ́ o. Ìyá méjì tó ń jàjàbú akátá. Kí ló ṣẹlẹ̀ o tí igi fi mú ọ̀run lójú? Ìjà ìyá méjì sinimá yìí ní bí ẹ̀rà òkìkí fi sí gbé jáde. Ẹ má dá òtí ẹ̀ iṣẹ́ tó nọṣẹ́ palẹ̀ lẹ́yìn. Ìjà ìyá méjì ọmọdé tó sọ gbanú tó lóun ṣàmì sí. Ó ní ìgbà tó bá rí gbà kó tó rà mí tó ṣe sára ìgbà bẹ́ẹ̀. Òun máa kí ló tẹ ṣe wọn mọ́tò bẹ́ẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀? Ẹgbẹ́ ló sọ ń jàre. Ẹgbẹ́ ló sọ ń wọn mọ́tò bá kọ́. Àbí wọn náà kàn ṣọ́kù sílẹ̀ ni. Ìyá kí ló dé náà? Kí ló dé tẹ̀ ń dínà mi? Kí ló dé tẹ̀ ń dínà ayọ̀ mi? Ẹ mọ̀ mí dáadáa o. Ẹ mọ̀ mí o. Nǹkan tèmi àti yín jọ sí tí lè fi jó. Tí ẹ bá fẹ́ àwọn lè ń ṣe. Ìjà ìyá méjì ó ti gbóná ju okun lálálá kí ló dé. Ojúkojú ẹ̀wà ojú bàjẹ́. Ọ̀rọ̀ di pátápátá la fọ́jú kùnàkùnà la dẹ́tẹ̀. Ojú àfọ̀pọ̀tán ló bá di ìjà rẹ̀ pẹ́tẹ́. Ìjà ìyá méjì àṣírí ńlá suspense tó yí bọ́bọ́. Mommy, I know you very well. So ẹ má jẹ́ ká máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ fúnra wa. Ṣé mọ̀ báwo lè ṣe jẹ́? She's not a family member. I'm too young to be my friend. So báwo ni mo ṣe fẹ́ mọ̀? Mo ṣe rò mo ṣe sọ. I'm scared ẹ̀ wọ́n bá mi. Ọmọ yẹn, she can do anything. Hey! Manda! Ikú lè rẹ̀ bẹ̀. Regina Tuku ló produce ẹ̀ ó lágbára. Kúnlé Afọ́d ló direct ẹ̀ ó léjú. Starring Ìyábọ̀ Òjó, Jùmọ̀kẹ́ George, Regina Tuku, Kúnṣù Adéolú, Tóyìn Adéwálé, Délé Fágbọ́yọ̀, Adédiwúrà Black Gold, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Ìjà Ìyá Méjì, subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan báyìí. Marketed and distributed by Agbèrè Marketer, Òkìkí Films and Music Productions, Ami Arena Shopping Complex, Bọ́ládé Òṣòdì, Lagos. Sinimá titun Ìjà Ìyá Méjì. Retreat no surrender. Ilé ní kẹ́ra kẹ́wọ̀ mọ̀ fọwọ́ ẹ̀sọ́ yà ká. Ó ti jáde. Kíkẹ́ 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 kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀.